kú dédé ìwòyí ẹ jẹ́ ká tún jọ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 21 oṣù kejì ọdún 2024 Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi. Lórí ìwọ́de àti ìfẹ̀hónúhàn tó fẹ́ wáyé bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹjọ, àwọn alátakò ti bẹ̀rẹ̀ sí ní dìde o. Lábẹ́ rẹ̀, ẹgbẹ́ Arewa Consultative Forum ní ìfẹ̀hónúhàn kò ní ṣe àǹfààní kankan fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àtúntò Tinubu ti bẹ̀rẹ̀ sí ní so èso rere. Mínísítà fún ọ̀rọ̀ ètò ààbò ló sọ bẹ́ẹ̀. Àwọn olùfẹ̀hónúhàn ti ní káàkiri ojú pópó àti ojú ọ̀nà làwọn yóò ti ṣe ìfẹ̀hónúhàn àwọn. Wọ́n tako àbá ọ̀gá àgbà ọlọ́pàá pé kí wọ́n kó ara wọn jọ síbì kan láti ṣe ìfẹ̀hónúhàn wọn. Olùdarí àjọ àgbáyé ní World Trade Organization ìyẹn dókítà Ngozi Okonjo-Iweala ti pariwo síta lórí ọ̀rọ̀ okòwò àgbáyé o. Lábẹ́ rẹ̀, ó ní ọjọ́ iwájú okòwò lágbàáyé ń dojúkọ ìṣòro. Ìmọ̀ ẹ̀rọ ayé òde òní, ọrọ̀ ajé tó fìdí múlẹ̀ níyanjú sí ìṣòro náà. Látàrí àdojúkọ torílẹ̀-èdè Nàìjíríà ní lásìkò yìí, àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro ti wọ́gi lé owó tí wọ́n ń gbà lórí àwọn ohun jíjẹ tó ń wọ orílẹ̀-èdè yìí. Sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú olú ìlú orílẹ̀-èdè wa Nàìjíríà Àbújá ìyẹn King Ibe ti gbé ẹ̀ka Olive dé ìlú Àbújá. Ó sọ àwọn ohun tí Wike gbọ́dọ̀ ṣe tó bá fẹ́ káwọn jọ ṣiṣẹ́ pọ̀. Kò ṣe àfihàn ipò tí mo dì mú, Ndume ló sọ bẹ́ẹ̀. Ó ṣàlàyé àwọn ìdí tó fi kọ̀ láti lo ọ́fíìsì tuntun tí wọ́n fún un. Àjọ NAPTIP ti dóòlà àwọn ènìyàn 75 lọ́wọ́ àwọn afiniṣòwò ẹrú. Àwọn 115 ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú. Ilé-iṣẹ́ ìkànsíra ẹni MTN ti gbogbo àwọn ọ́fíìsì àtàwọn ilé ìtajà rẹ̀ kéréje tó wà káàkiri lórílẹ̀-èdè yìí nítorí wàhálà tó bẹ́ sílẹ̀ tí àwọn kan tínú ń bí fi ba ọ̀kan nínú àwọn ilé ìtajà rẹ̀ jẹ́ lọ́jọ́ Monday tó lọ yìí. Àjọ EFCC ti pàṣẹ pé owó dọ́là kò ní kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ìròyìn amúlùúdùn. Òǹkọrin tàkasúfèé ní tọ́pọ̀ mọ̀ sí Victony ti sọ̀rọ̀ o. Ó ní òun ò kánjú rárá láti sáré lókìkí bíi Rema àti Àṣàkẹ́ táyé ti mọ̀ dáadáa. Ìròyìn eré ìdárayá. Akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà Randy Wardrum ti ní kí gbogbo ọmọ Nàìjíríà fi ọkàn balẹ̀ o. Ó ní àwọn yóò jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn pẹ̀lú orílẹ̀-èdè Japan nínú ìdíje Olympic tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Faransé. Àwọn ìròyìn yìí àtàwọn míì lẹ́ ó jẹ̀gbádùn ẹ̀ tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi.